Ó jẹ́ àmì láti wà ní orí ètò yìí ní àkókò yìí. Ẹ ṣé fún wíwá láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run láti orí ètò yìí. Mo fẹ́ kà nínú ìwé Àìsáyà ní àkókò yìí. Ẹ kí n káàbọ̀ sínú oṣù tuntun yìí pẹ̀lú. Àìsáyà orí 50. Wọ́n ka ẹsẹ̀ 5, 6, 14, 21 àti 22. Àìsáyà orí 50, Àìsáyà 45, ẹsẹ̀ 5 ní èmi ni Olúwa, kò sí ẹlòmíràn, kò sí Ọlọ́run kan lẹ́yìn mi. Mo dì ọ́ ní àmùrè bí ìwọ kò tilẹ̀ tí ì mọ̀ mí. Ẹsẹ̀ 6, Bíbélì ní kí wọ́n lè mọ̀ láti ìlà oòrùn àti láti ìwọ̀ oòrùn wá pé kò sí ẹnìkan lẹ́yìn mi. Èmi ni Olúwa, kò sí ẹlòmíràn. Ẹsẹ̀ 14, Bíbélì wípé báyìí ni Olúwa wípé èrè iṣẹ́ Íjíbítì àti ọjà Ethiopia àti ti àwọn ará Sábíà, àwọn ènìyàn tí ó sì gbọlẹ̀ yóò kọjá wá sọ́dọ̀ rẹ, wọn ó sì jẹ́ tìrẹ, wọn ó tẹ̀lé ọ nínú ẹ̀wọ̀n, nínú wọn yóò kọjá wá, wọn ó fi orí balẹ̀ fún ọ, wọn ó sì bẹ̀ ọ́ wípé nítòótọ́ Ọlọ́run wà nínú rẹ, kò sì sí ẹlòmíràn, kò sí Ọlọ́run mìíràn. Ẹsẹ̀ 21, Bíbélì wípé ẹ sọ kí ẹ sì mú wá lóòótọ́ kí wọn kí ó jọ gbìmọ̀ pọ̀. Ta ni ó múni gbọ́ èyí láti ìgbà nì wá? Ta ni ó ti sọ ọ́ láti ìgbà náà wá? Èmi Olúwa kọ́, kò sí Ọlọ́run mìíràn pẹ̀lú mi. Ọlọ́run òdodo àti olùgbàlà, kò sí ẹlòmíràn lẹ́yìn mi. Mo ti fi ara mi búra, ọ̀rọ̀ náà ti ẹnu òdodo mi jáde, kì yóò sì padà ní ẹnu mi pé gbogbo eékún yóò kúnlẹ̀ fún mi, gbogbo ahọ́n yóò búra. Olúwa dúpẹ́ fún òtítọ́ ọ̀rọ̀ yín. Olúwa dúpẹ́ fún àǹfààní tí ẹ fún wa láti lè wà lórí ètò yìí ní ẹ̀kan sí i. Mo gbàdúrà pé kẹ́ ẹ lè lo ọ̀rọ̀ yín nínú ayé wa, nínú ọkàn wa, pé kó lè ṣiṣẹ́ tí ẹ̀yin Ọlọ́run fẹ́ kó ṣe, pé lẹ́yìn wàásù yìí kí gbogbo wa ká di alábùkún fún. Jésù jọ̀ọ́ jẹ́ kí n sọ bó ṣe yẹ kí n sọ, kí ògo gbogbo kó jẹ́ tìrẹ nìkan. Jésù Olúwa wa, àmín. Kókórí ìwàásù mi ní àkókò yìí ni pé kò sí ẹni tó dàbí rẹ̀. Kò sí ẹni tí ó dàbí rẹ̀. Ju ẹ̀kan lọ nínú ìwé Àìsáyà tí a kà yìí, mo kà ní 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ni a ti kọ pé kò sí ẹlòmíràn lẹ́yìn rẹ̀. Jẹ́ kí n sọ fún wa, ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí pé tí ẹ bá bí obìnrin onísun ẹ̀jẹ̀ ọdún 12 ni tó ń fi ń sun ẹ̀jẹ̀ lójoojúmọ́, tó náwó, tó nára, tó wá pàdé Jésù, tó wá fọwọ́ kan ìṣẹ́tí aṣọ rẹ̀. Nígbà tó fọwọ́ kan ìṣẹ́tí aṣọ rẹ̀ yẹn, ara rẹ̀ sì yá gágá, tó yẹ pé gbogbo nǹkan tó ní ló ti ná tẹ́lẹ̀. Tẹ́ ẹ bá bí pé kí ló rò nípa Jésù olùgbàlà, mo dá mi lójú pé obìnrin yẹn yóò sọ pé kò sẹ́ni tó dàbí rẹ̀. Jẹ́ kí n sọ fún ọ pé tẹ́ ẹ bá bí Pétérù tó ń rìn lórí omi, tó jẹ́ pé ó kọ́kọ́ ti rò pé àǹjọ̀nú lòún rí tàbí ìwìn. Nígbà tí Jésù wá sọ pé kó má bọ̀, ó gbẹ́sẹ̀ kúrò nínú ọkọ̀, ó bọ́ sórí omi. Tó bá bí pé kí ló rò nípa Jésù àbí kí ló fẹ́ sọ nípa Jésù, ó dá mi lójú pé yóò sọ pé kò sẹ́ni tó dàbí rẹ̀. Jẹ́ kí n sọ fún ọ pé tí n bá bí Pọ́ọ̀lù àpọ́stélì, ẹni náà tí ó ń ṣe inúnibíni sí àwọn ọmọ Ọlọ́run ní ojú ọ̀nà Damasku, tí ìmọ́lẹ̀ tàn tó gbọ́ ohùn tó wí pé Pọ́ọ̀lù, èyí ṣe tí ìwọ fi ṣe kí ni o ṣe inúnibíni sí mi, tó ní ta ni ìwọ? Tí Jésù ní èmi ni Jésù Kristi
ẹni tí ìwọ ṣe inúnibíni sí, tẹ́ bá bí pé kí ló rò nípa Jésù, ó dá mi lójú pé yóò sọ pé kò sẹ́ni tó dàbí rẹ̀. Tá bá bí Màríà àti Màtá, àwọn ẹ̀gbọ́n Lásárù méjèèjì, tí wọ́n wò ó tí Jésù sì yọjú sílé wọn lẹ́ẹ̀kan náà lẹ́yìn ọjọ́ 4 tí arákùnrin wọn ti kú, tí ó wá sọ wípé Lásárù, Lásárù jáde wá. Ǹjẹ́ mọ̀ pé Màríà àti Màtá ó wí pé kò sẹ́ni tó dàbí rẹ̀, torí iṣẹ́ ìyanu tí Jésù ṣe ń jọ́ yẹn ó kọjá ìwòsàn. Ẹni tó ti ń rùn tí kò ti sí ìrètí mọ́, òun ni Jésù fún ní ìrètí níjọ́ náà. Jẹ́ kí n tún sọ fún ọ dáadáa pé kò sẹ́ni tó dàbí rẹ̀. Ìwé Àìsáyà wá fi hàn wá, tá bá bí Mósè wípé kí ló rò nípa Ọlọ́run yìí nígbà tí òkun pa pín sí méjì ní iwájú rẹ̀. Ohun tí yóò sọ náà ni pé kò sẹ́ni tó dàbí rẹ̀. Jẹ́ kí n sọ fún ọ pé ìwé Àìsáyà ó ṣàlàyé fún wa ní gbangba wípé kò sẹ́ni tó dàbí rẹ̀. Wípé àwọn òmíràn yóò wá, àwọn ẹni tó ṣígbọnlẹ̀ wọ́n wá, àwọn ẹni tó jẹ́ àjòjì sí ìgbàgbọ́ wọ́n wá. Ohun tí wọ́n sì sọ náà ni pé kò sí Ọlọ́run mìíràn lẹ́yìn Ọlọ́run rẹ̀. Ṣé kí n dúró níwájú ẹ̀yin ènìyàn Ọlọ́run tẹ́ ń gbọ́ ohùn mi ní àkókò yìí wípé mo fẹ́ kó yé yín gbangba pé kò sẹ́ni tó dàbí rẹ̀. Kò sí oláyé lọ́run, kò sí onísàlẹ̀ odò, kò sí oní òkè odò, kò sí olórí ilẹ̀, kò sẹ́ni tó dàbí rẹ̀. Ẹni pé ṣé lóòótọ́ kò sẹ́ni tó dàbí rẹ̀. Mo fẹ́ fi ọ̀nà 4 kan tí mo fi mọ̀ pé kò sẹ́ni tó dàbí rẹ̀ hàn wá. Kó wá yẹ̀wò bóyá ó tọ́ ni àbí kò ṣe òtítọ́. Ọ̀nà àkọ́kọ́ tí mo fi lè fi lélẹ̀ pé kò sẹ́ni tó dàbí rẹ̀ ni pé mo mọ̀ pé kò sẹ́ni tó dàbí rẹ̀ nínú dídáríjì ni. Bíbélì ní wípé ẹ wá, ó ní bí ẹ̀ṣẹ̀ yín ohun tó bó tilẹ̀ pọ́n tó, ó lóun ó fọ̀ mọ́. Ní dídáríjì ni kò sẹ́ni tó dàbí rẹ̀. Ṣé ẹ rántí pé wọ́n mú obìnrin yẹn nínú panṣágà, wọ́n ká mọ́bi tó ti ń ṣe tí ò dáa ni? Ṣé Jésù dáríjì? Bẹ́ẹ̀ ni. Ó mọ iye ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀. Kò sẹ́ni tó dàbí rẹ̀ nínú dídáríjì ni, nítorí pé òun nìkan ló ń dáríjì ni. Jẹ́ kí n ràn ọ́ lọ́wọ́ pẹ̀lú nǹkan kan. Àwọn ìwọ tó ní Ọlọ́run tí kì í dáríjì ni, ó ṣe gba ẹni tó ń dáríjì ni gbọ́, torí pé ìdáríjì tó ní ìdáríjì ẹ̀kúnrẹ́rẹ́ ni. Ìwọ náà wọnú ìwé Hébérù orí 8. Fẹ́ fi hàn ọ́ ní o pé kò sẹ́ni tó dàbí rẹ̀. Ẹsẹ̀ 12, ìwé Hébérù orí 8 ẹsẹ̀ 12, Bíbélì wí pé nítorí pé èmi ò ṣàánú fún àìṣòdodo wọn àti ẹ̀ṣẹ̀ wọn àti àìṣedéédé wọn ni èmi kì yóò rántí mọ́. Ṣé ẹ rí, kò sí bẹ́ẹ̀ èèyàn ṣe kéré tó yóò dáríjì yàn. Ṣé ẹ rí, kò sí bẹ́ẹ̀ èèyàn ṣe pọ̀ tó yóò dáríjì yàn. Ṣé ẹ rí, kò sí bẹ́ẹ̀ èèyàn ṣe tóbi tó yóò dáríjì yàn. Kò bá jẹ́ gbogbo ìṣẹ́jú ló ti fi dẹ́ṣẹ̀ tó bá wá sọ́dọ̀ rẹ̀. Ǹjẹ́ mọ̀ pé kò sígbà tí kì í dáríjì yàn. Lówùúrọ̀ ó ń dáríjì ni, lọ́sàn-án ó ń dáríjì ni, ní àṣálẹ́ ó ń dáríjì ni, ní ẹnu iṣẹ́ ó ń dáríjì ni, ní ẹnu òwò ó ń dáríjì ni, nínú ìdílé ó ń dáríjì ni. Ṣé ìwọ náà wò ó, àwọn èèyàn ti sọ wọn pé ó ti ṣẹ̀ mí, ìyẹn á sì dáríjì hàn. Ìjọ pé Jésù ò ní wí bẹ́ẹ̀ láéláé. Ẹlòmíì ti tàn án jẹ pé ó ṣẹ̀ mí, ìyẹn á dáríjì hàn, Ọlọ́run sì ní dáríjì hàn, Ọlọ́run tí wọ́n ní ìdáríjì ni. Kò sẹ́ni tó dàbí olùgbàlà mi ní dídáríjì ni. Ó ń dárí gbogbo ẹ̀ṣẹ̀ jìn. Ìràpadà kíkún tí ẹ̀jẹ̀ rẹ̀ rà fún ẹnikẹ́ni tó gba ìlérí rẹ̀ bọ́, ẹni tó burú jù tó bá lè gbàgbọ́, lójú kan náà yóò rí ìdáríjì gbà. Ọkùnrin agbowóde yẹn, mò ń sọ fún yín pé kò sẹ́ni tó dàbí Jésù. Ọkùnrin nínú dídáríjì ni. Yẹ̀rọ ọkùnrin agbowóde yẹn ó fọwọ́ gbáyà, kò tí ẹ lè wòkè, ó ní Olúwa ṣàánú fún mi, èmi ò tó ṣe ẹlẹ́ṣẹ̀. Ǹjẹ́ mọ̀ pé ó lọ lé ní ìdáláre ni.
kò lọ lé ní ìdálẹ́bi, kò lọ lé bákan náà mọ́. Kò sẹ́ni tó lè wá sọ́dọ̀ Jésù tó jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí Jésù ò ní dáríjì, tí ò sì ní fún nígbàlà, tí ò ní sọdọmọ, tí ò ní fún nírètí. Gbogbo ẹni tó bá ti wá sọ́dọ̀ Jésù, òun ni Jésù ó dáríjì, òun ni yóò sọdọmọ, òun ni yóò fún ní ìrètí. Ṣé kí n sọ fún ọ pé nínú dídáríjì ni kò sẹ́ni tó dàbí rẹ̀. Nǹkan kejì tí kò fi sẹ́ni tó dàbí rẹ̀ ni pé nínú mímọ̀ ọjọ́ iwájú kò sẹ́ni tó dàbí rẹ̀. Ẹ̀yin náà ìwé Àìsáyà yẹn, orí 45 yẹn, ẹsẹ̀ kejì, èmi ò lọ síwájú rẹ. Kò sọ pé wọ́n dùn sẹ́yìn rẹ o. Kí ló lọ́wọ́ ṣe? Èmi ò lọ síwájú rẹ, èmi ò sì sọ ibi wọn nì di títọ́. Wo mi, èmi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mi ò ní olùgbàlà tó tì mí síwájú pé mo lọ ṣe fúnra rẹ̀. Èmi ò tiẹ̀ mọ ọjọ́ ọ̀la, èmi ò mọ ọ̀nà tó tọ́. Ṣé rí gbogbo ọ̀nà tó tọ́ lójú ènìyàn? Bíbélì sọ pé òpin rẹ̀ ìparun ni, òpin rẹ̀ ikú ni. Ṣùgbọ́n mo ní olùgbàlà kan tó lọ ṣáájú mi, tó mú gbogbo ọ̀nà tó wọ́ ló sọ di títọ́. Tí kì bá ṣe bẹ́ẹ̀ ni, èmi fúnra mi ní ìṣìra mi lọ́nà, èmi fúnra mi ní tọ́ra mi síbi tí ò ṣe, èmi fúnra mi ní tọ́ra mi láti yan ẹni tí kò yẹ kí n yàn níyàwó, èmi fúnra mi ní yan iṣẹ́ tí kò yẹ kí n yàn níṣẹ́. Ṣùgbọ́n nínú mímọ̀ ọjọ́ iwájú kò sẹ́ni tó dàbí rẹ̀. Òun ni Ọlọ́run tó mọ òpin síwájú ìbẹ̀rẹ̀. Òun ni Ọlọ́run tó mọ ohun gbogbo tó sì lè ṣe ohun gbogbo. Jésù lọ̀gá ọkọ̀ ayé mi, òun ló ṣáájú. Lásán lẹ́rù pé mo fọkàn balẹ̀ ni. Tí n bá ṣáájú kò pé mi, béèyàn bá ṣáájú mi, wo bí mi ṣe rìn rè, ìwọ náà rìn bẹ́ẹ̀, ó lè ṣiṣẹ́ fún kó má ṣiṣẹ́ fún mi. Ṣùgbọ́n òun sọ pé òun ó ṣáájú mi, nítorí pé ní lílọ ṣáájú mi yẹn, gbogbo nǹkan yóò ṣètò rẹ̀ dáadáa. Èrò tó ní sí mi èrò àlàáfíà ni, kì í ṣe ti ìbànújẹ́, kì í ṣe ti ibi. Ó ní ìgbẹ̀yìn àti ìrètí tó dára fún mi. Ọ̀nà téèyàn ó mú mi gbà, ìgbẹ̀yìn àti ìrètí ibẹ̀ kò dáa. Téèyàn bá mú mi lọ ṣẹ́ṣó, kí ni ìgbẹ̀yìn rẹ̀? Béèyàn mú mi lọ ṣe panṣágà, kí ni wọ́n bá bọ̀ ńbẹ̀? Gbọ́ tí Jésù bá mú mi lọ sínú ìfẹ́ rẹ̀, tó ṣáájú tí mo tẹ̀lé, tó yà sọ́tún tí mo yà síbẹ̀, ṣé mo lè ṣìnà láyé? Mi ò lè ṣìnà láéláé. Àní mò ń sọ fún ọ pé mo ní ẹnìkan tí kò sẹ́ni tó dàbí rẹ̀ nínú dídáríjì ni, nínú mímọ̀ ọjọ́ iwájú àti ṣíṣètò ọjọ́ iwájú. Kò sẹ́ni tó dàbí rẹ̀ nínú jíjó lótìtọ́. Ó jẹ́ nǹkan kẹta nìyẹn. Kò sẹ́ni tó dàbí rẹ̀ nínú kíni o, jíjó lótìtọ́. Mélòó láwọn èèyàn ti ṣèlérí fún ọ tán ti yẹ̀? Ṣé o ti rí ibi tí ìlérí Ọlọ́run ti yẹ̀ rí? Ní ọdún kan, ọkùnrin kan sọ fún wa lórílẹ̀-èdè yìí pé Ọlọ́run ló sọ fún un pé kóun di ààrẹ orílẹ̀-èdè yìí. Ká ní wọ́n yíbò. Ṣé ìmọ̀dí? Ọlọ́run kọ́ ló sọ bẹ́ẹ̀. Ara ló rò fún bẹ́ẹ̀. Torí pé olótìtọ́ lọ́lọ́run wa. Olórin yẹn ní ẹ̀rù Ọlọ́run bà mí, ẹ̀rù Ọlọ́run bà mí o. Ohun tó bá ti pinnu lọ́kàn rẹ̀, kò sẹ́ni tó lè dá dúró láíláí. Ohun tó bá sì sọ, bẹ́ẹ̀ ni ó ṣe rí. Ó ní kí nínú ọ̀rọ̀ mi kò ní lọ láìṣẹ. Kò sọ pé díẹ̀ lè lọ láìṣẹ. Ó ní kí
nínú ọ̀rọ̀ mi kò ní lọ láìṣẹ. Ó jẹ́ olótìtọ́. Ó jẹ́ olótìtọ́ títí dé òpin. Ó jẹ́ olótìtọ́ débi pé kò sí olótìtọ́ bí rẹ̀. Ó rò pé bí nǹkan ṣe ń lọ láwùjọ wa wípé kò yẹ kọ́kàn ẹnìkankan nínú wa balẹ̀. Ẹ rò pé bí nǹkan ṣe ń lọ láwùjọ wa kò yẹ kí kankan nínú wa lálàáfíà. Bó la ṣe ń sùn tá ń jí tá sì tẹ̀síwájú lójoojúmọ́ nítorí pé olótìtọ́ lọ́rọ̀ wa ni. Ìwé orin Dáfídì ìkọkàndínlọ́gọ́fà Psalm 119. Orin Dáfídì ìkọkàndínlọ́gọ́fà ẹsẹ̀ àádọ́rùn àti ẹsẹ̀ àádọ́rùn. Olúwa títí láé ọ̀rọ̀ rẹ̀ kalẹ̀ lí ọ̀run, láti ìrandíran ni òtítọ́ rẹ̀. Jẹ́ kí n sọ fún ọ pé olótìtọ́ ni ní ìran tó ti kọjá. Olótìtọ́ ni ní ìran yìí. Jẹ́ kí n tún sọ fún ọ pé olótìtọ́ ni ní ìran tó ń bọ̀. Torí pé òun nìkan ni kì í yẹ̀, kì í sùn, kì í tóògbé, àìkú àìṣá lọ́lọ́run. Jẹ́ kí n tún sọ fún ọ pé kò sẹ́ni tó dàbí rẹ̀. Kò sẹ́ni tó dàbí rẹ̀. Kò sẹ́ni tó dàbí rẹ̀ rárá nínú gbogbo nǹkan. Nínú dídáríjì ni, nínú bíbójútó ọjọ́ iwájú, nínú jíjẹ́ olótìtọ́, nínú pípèsè fáìní in financing. Mo dúró láìpẹ́ yìí, mo sì ronú sí nǹkan kan. Iléeṣẹ́ ìránṣẹ́ wa a ní orí ọ̀fẹ́ láti máa ṣe ètò fún àwọn opó. A sì máa àìṣe ní gbogbo ìgbà, ṣùgbọ́n a ti ní àwọn àkókò tá a ti dá láti máa ṣe ilé ìsìn wa. Ní àwọn àkókò tá a bá jù, nígbà tá à ń ṣe, nígbà wọ́n ń ta ìrẹsì lẹ́gbẹ̀rún 7, 8, agbára káká la máa fi rápò kan rà. Òpó mélòó ní ti ẹ̀ yọjú sípàdé yín gbà náà? Ní ìsìn, ó máa yà mí lẹ́nu bí Ọlọ́run ṣe máa gbé ìrànlọ́wọ́ dìde látọ̀dọ̀ ẹni téèyàn retí àtọ̀dọ̀ ẹni téèyàn ò retí. Àwọn opó mi ó tún fi fún ni. Àwọn opó mi wọ́n tún ṣe kí ni? Wọ́n tún fi fún ni láti fún àwọn opó bíi tiwọn. Àpò àwọn aṣọ lẹ́nìkan kó ránṣẹ́ sí wa níjọ́ kan. Nítorí pé kò sẹ́ni tó dàbí rẹ̀ nínú bíbá ẹni pàdé. Àtúwá kò nídìí pé káàkà máa fún wọn ní nǹkan oúnjẹ, àwọn irinṣẹ́ kọ̀ọ̀kan tó mi lè ṣe, àwọn okòwò kéékèèké tó mi lè ṣe. Ọlọ́run ti fún wa lórí ọ̀fẹ́ láti ṣe. Mo máa ń sọ fáwọn èèyàn, èmi tí mo wà ní mi lè bá ẹni èèyàn pàdé. Ṣùgbọ́n kò sẹ́ni tó dàbí Jésù Olúwa nínú bíbá ẹni pàdé. Tí èmi fúnra mi bá lọ sọ pé Olúwa bá ẹni yìí pàdé, ó ń bá a pàdé. Bíbélì wípé Ọlọ́run yóò pèsè ní kíkún fún gbogbo àìní. In tó ń ṣe ọ́ ni pé Ọlọ́run yẹn kọ́ ló máa tọ̀ lọ. In tó ń ṣe ọ́ ni pé Ọlọ́run yẹn kọ́ ló gbẹ́kẹ̀lé. Wọ́n kan wá sí pàdé opó yẹn lọ́dún náà la bá fún yàn lẹ́rọ. Ìmọ̀ bí ń ṣe mọ ẹni tó nílò ẹ̀rọ àtẹni tí ò nílò ẹ̀rọ. Mo bá ṣe tíkẹ́ẹ̀tì lé gbogbo wọn lọ. Kí n tó fún wọn tíkẹ́ẹ̀tì yẹn láti bí ọ̀sẹ̀ kan ni mo ti bẹ̀rẹ̀ sí gbàdúrà sí pé Olúwa, ẹni tó nílò kíní ni kò jẹun fún un. Má jẹun fún ẹni tí ò nílò rẹ̀ o. Màmá náà, ìyá aláta ni wọ́n máa ń pè wọ́n máa ń lẹ̀rọ. Ṣùgbọ́n ẹ̀rọ tí wọ́n ní ó ti bẹ̀rẹ̀ sí yọnu wẹ́rẹ́wẹ́rẹ́.
nígbà mo pe nọ́mbà màmá bá gbẹ̀rọ tó bí oṣù méjì màmá ṣe pè mí jọ́ kan pé pásítọ̀ síbẹ̀ ẹlẹ́wàá wò bóyá ń lo ẹ̀rọ ẹ̀yìn ẹ wá wò mo bá lọ bẹ̀ nígbà mo jókòó tí mo ẹlẹ́rọ kan ni ó ti ń yọ àwọn lẹ́nu tẹ́lẹ̀ pé ó ti ń gbó ṣùgbọ́n Ọlọ́run ti fún àwọn tuntun mi nítorí pé níbí báyìí ní pàdé kò sẹ́ni tó dàbí rẹ̀ èmi ìlé báyìí ní èèyàn kankan pàdé èmi gan láì ní ṣùgbọ́n mo mọ ẹnìkan tó ṣe é sinmi lé fún ìdáríjì fún ọjọ́ iwájú tó nítumọ̀ tó jẹ́ olótìtọ́ ní gbogbo ọ̀nà tó sì ń bá ẹni pàdé mo lè sọ ní gbangba níbi gbogbo wípé kò sẹ́ni tó dàbí rẹ̀ àwọn èyí tó ti ṣèlérí fún ọ ò mọ bá ṣe yẹ àwọn èyí tí wọ́n ti sọ pé àwọn ó ṣe nǹkan fún ọ ò mọ bá ṣe yẹ mo pè ọ níjà wá sọ́dọ̀ Jésù yóò dáríjì ọ yóò fún ọ nígbàlà tó bá ti lè mọ́ra rẹ lẹ́lẹ́ṣẹ̀ tó sì lè fi gbàgbọ́ rẹ sínú Jésù nìkan wípé torí rẹ ló ṣe kú la ṣe sín ló ṣe jí dìde tó bá wá sọ́dọ̀ rẹ yóò bójútó ọjọ́ iwájú rẹ yóò bọ́ ṣètò ayé rẹ lọ́nà tó nítumọ̀ tó bá wá sọ́dọ̀ rẹ olótìtọ́ ni láti máa tọ́ ìṣiṣẹ́ rẹ títí dé òpin tó bá wá sọ́dọ̀ rẹ mo lè sọ pé yóò máa bá ẹni rẹ pàdé wọ́n wọ́dọ̀ mi o wọ́dọ̀ Jésù torí pé kò sẹ́ni tó dàbí Jésù bóyá o ní ìbéèrè ẹ lè pè mí sórí 070-3808-5652 070-3808-5652 tàbí 070-8768-2122 070-8768-2122 tàbí 070-5530-7492 070-5530-7492 àlàáfíà Kristi kó máa bá yín gbé ó dàbọ̀. Oore ọ̀fẹ́ ṣá.